pé kólókó mọ́rùkọ ìbà ajírodò ò pé kólódò mọ́rùkọ eruku òde. ẹ̀yin méjèèjì àtúnlọ jayé Dubai tábà jayé Dubai tán tó bá tó yé lórí mi máa gbé yín lọ sí Amẹ́ríkà. kí ló dé tẹ̀yìn òkè ń gbọ́ràn tètè yín di báyìí lọ. ẹ wá bíbá ẹ ṣe bẹ́ẹ̀ lọ kí ni gbèsè ayé nǹkan fi dáa ju tiwa lọ. kan wà tí ń fi rìn lọ́wọ́ òrùka. ó ní kú tí lẹ́yìn méjèèjì kiri tó bá gbẹ̀mí lẹ́nu. ọfọmọ ẹ tí ò bá dá padà lẹ́yìn nǹkan ló máa ṣẹlẹ̀. ṣé bí mo mọ implication ẹ. kò dá ring yẹn padà with immediate effect. òrùka ìrìn tó o bá fẹ́ yàgbé òrè ọ̀yà kó kàn fún mi. kò possible òrùka yìí òrùka ìrìn ni.